Mo kí wa lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run nínú ilé tá a ti ń gbọ́ mi láàárọ̀ yìí. A kú ojúmọ́ o. Báwo ni náìtì wa? Ṣé a gbádùn ẹ̀ dáadáa? Ṣé a sùn? Ṣé ẹ̀fọn ò yọ wá lẹ́nu? Ṣé kò sí mosquito ń bẹ̀ yẹn? Ṣé mọ̀ pé àwọn lọ́dọ̀ tiwa níbí mosquito ní neighbor wa. A jọ ń sùn good morning ní kálukú á tún wá bí iṣẹ́ lọ tó bá tún dálé àtúnjọ pàdé pọ̀. Ṣẹ́fọn ò disturb yín, ẹ máa lo nẹ́ẹ̀tì o. Ẹ̀yin tẹ́ wà lókè lọ́nkọ́ kò tiẹ̀ lè ṣẹ́fọn lọ́dọ̀ yín. Wọ́n láwọn ìjọba ti yín dáa, wọ́n ti fi ojú òfurufú kò lè ṣẹ́fọn. Nàìjíríà náà ṣì ń bọ̀ wá dàbí ti yín náà. Agbára lọ́wọ́ lọ́wọ́ táyà máa gba físà kan tó wọlé nígbà tí àwọn ìjọba tọ́lọ́run fẹ́ lò bá débẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ṣì máa dáa. Àwọn tó dẹ̀ wà ń bẹ̀ lọ́wọ́ à ń gbàdúrà fún wọn pé kọ́lọ́run kó darapọ̀ mọ́ wọn ṣiṣẹ́ torí nǹkan ti bàjẹ́ sílẹ̀, ṣùgbọ́n kọ́lọ́run kó lò wọ́n láti ṣàtúnṣe. Lẹ́ẹ̀kan sí, a kú ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ lórúkọ Jésù. Orin yìí ló wá sí mi lọ́kàn láàárọ̀ yìí tẹ́ẹ̀mọ́ ni kí n kọ́ kí n fi gbàdúrà fún wa. Mo mọ̀ pé wọ́n dìde o, mo mọ̀ pé wọ́n dìde o. Ọ̀tá mi máa yọ̀ mí, Jésù ń bẹ lẹ́yìn mi. Á gbé mi dìde dandan nínú ìṣòro mi o. Mo mọ̀ pé wọ́n dìde o. Kò sẹ́ni tí ò ní là nǹkan kọjá nínú ìrìn àjò ẹ̀ láyé. Ẹlòmíì lórí ọ̀rọ̀ ọkọ, ẹlòmíì lórí ọ̀rọ̀ ọmọ, ẹlòmíì lórí ọ̀rọ̀ iṣẹ́, ẹlòmíì lórí ọ̀rọ̀ àlàáfíà. Wo ohun tó ń là kọjá ò lè pa ẹ́, kò lè pa ẹ́. Ohun tó ń là kọjá kò lè pa ẹ́ tó bá ti sinmi sí lọ́wọ́. Wàá dìde lọ́jọ́ kan, wàá dìde. Wọ́n náà lọ́jọ́ ẹ̀yẹ kò lè má rí báyìí lọ. Tó bá lọ ka ìwé mímọ́, wàá rí pé ọ̀pọ̀ àwọn ènìyàn ló là nǹkan kọjá tí wọ́n padà dìde. Tó bá wo ayé tá a wà yìí, wàá rí ọ̀pọ̀ àwọn tí ò já mọ́ nǹkan kan tẹ́lẹ̀ tí wọ́n padà jẹ́yàn. Ìyẹn ló kì mí láyà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pé ìwọ náà ó ṣe kíni, ó dìde. Mo mọ̀ pé wọ́n dìde o, mo mọ̀ pé wọ́n dìde o. Ọ̀tá mi máa yọ̀ mí, Jésù ń bẹ lẹ́yìn mi. Á gbé mi dìde dandan nínú ìṣòro mi o. Mo mọ̀ pé wọ́n dìde o. Ìṣòro àìrọ́mọbí ni tiyín. Ọdún keje rèé, ọdún kẹwàá rèé tẹ́ ti wà nílé ọkọ. Kò sọmọ. Kódà ẹ ti pààrọ̀ ọkọ láàrin méjì pé bóyá ọkọ yín ló níṣòro, ṣùgbọ́n síbẹ̀ náà kò sí nǹkan kan. Ẹ̀yin á máa lóyún ṣùgbọ́n oyún yẹn máa bàjẹ́ mọ́ yín lára. Ẹ kọrin tuntun, ẹ borí ìṣòro, kò ní máa rí bẹ́ẹ̀ lọ. Bí Hánà bá padà dọ́lọ́mọ, tí Sárà bá padà dọ́lọ́mọ, tí Rákélì bá padà dọ́lọ́mọ, tí Rèbékà bá padà dọ́lọ́mọ, ẹ̀yin náà ó bímọ. Ọmọ yín tó wà nílé ọkọ tí ò rọ́mọ bí yẹn, á kúkú lóyún fún yín. Ìyàwó ọmọ yín tí ò rọ́mọ bí yẹn, á bímọ. Ẹ̀yin ti bí kan rí ṣùgbọ́n ìdádúró lẹ ní lójú ọ̀nà. Nǹkan ó ṣẹlẹ̀ lẹ́yìn àdúrà àárọ̀ yìí torí pé ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yẹn. Mo pàṣẹ ní ọlẹ̀ ayọ̀ yóò ṣe kíni, yóò sọ nínú yẹn. Mo mọ̀ pé wọ́n dìde o, mo mọ̀ pé wọ́n dìde o. Ọ̀tá mi máa yọ̀ mí, Jésù ń bẹ lẹ́yìn mi. Á gbé mi dìde dandan nínú ìṣòro mi o. Mo mọ̀ pé wọ́n dìde o. Bí Bátíméù afọ́jú bá padà ríran, ẹni tí ayé ti sọ pé ó ti tán fún, tí wèrè ara Gádárà gba ìmúláradá, ẹni tí ó jẹ́ pé wọ́n máa fi okùn dé adẹ̀ máa já. Nígbà tó rí Jésù, ẹ̀mí líjíọ́nì tó wà nínú ayé ẹ̀, ó fi ayé ẹ̀ sílẹ̀, ó sì dòmìnira. Bí ọkùnrin tó ti sọ̀rọ̀ ìtínú ọjọ́ kìíní àná tí a gbé sétí odò Bẹ́tísáídà, ọdún tó ti wà níbẹ̀ fún 38 years, tó bá padà dìde, tó padà jẹ́yàn, tó padà sílé, ìwọ náà ó padà jẹ́yàn. Ìlú ìlú wà ní tàbí òkè òkun, ó padà jẹ́yàn, ó kọrin tuntun, gbàgbé tí dókítà sọ. Wọ́n ní fibroid ní tiẹ̀, wọ́n ní ìṣòro kan wà nínú omi àti ẹ̀jẹ̀, egbò tó wà lára ẹ̀ wọ́n ní kò lè jiná. Wọ́n ní àfitán máa gbé kidney ẹ̀ wò, wọ́n ní tán máa yọ fibroid nínú ẹ̀, wọ́n láti kan gbélé ọmọ ìdànù. Fi wọ́n sílẹ̀, àwọn kọ́ ló dá ẹ. Ọlọ́run máa ṣe. Ìwọ ni kó jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó